ẹni tó ṣe oògùn àti kọ́kọ́ yóò ní lárí ló fi ṣe oògùn ní lárí ìwé yóò padà wà ní regret because ọlọ́run ò fẹ́ kéèyàn kanjú ó ṣe kejì olùyọ is it right to be saying that to the president of the church? Totally wrong, totally wrong. Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. ẹ rí gómìnà tó wọlé kókò àwọn ayọ̀ orúkọ wọn ò ní parí pọ̀ tí gómìnà kò lè lo parí tí Yorùbá ní ṣòwò dúró. Ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo ní pọ̀nkan dé dúró. ṣùgbọ́n wá gbọ́ tó bá dá òtún rẹ̀ máa sọ fún akókò ní ṣojú rẹ̀ àbí táwọn ò bá pè mí lóko àbí tí máa fi méjì fún ìpè mí kan lóko. Yorùbá Gidi TV. ṣáàṣù àbíkẹ́ kò kéjọ́ ní jó ẹnì kò jó rí ó ti ṣe àbíkẹ́ máa bẹ̀rẹ̀ fẹ́lá ò sọ fún ìdààmú àdúgbò fẹ́lá ò sọ fún ní wèrè olóore ọlọ́run sọ pọ̀ ti fẹ́lá ní ìsìn tó yàn bá fẹ́ kọ́ bí fẹ́lá àyànmọ́ fẹ́lá nù o ọlọ́run sọ pé yóò kọ́ iná fi láǹdì ẹ̀ náà tí ò bá ní jẹ́ nǹkan kan kò lè láǹdì ẹ̀ tó gbogbo tẹ́lẹ̀ bá ṣe láyé tọ́lọ́run bá lọ́wọ́ sí kò ní ṣe é ṣe. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV. Kí ni gómìnà tuntun gorí àpèrè lọ́sùn sí? Ohun gbogbo yí bìrí lójijì, àwọn kan sì bẹ̀rẹ̀ sí í gbọ̀n nítorí pé ilẹ̀ bẹ̀rẹ̀ sí í mì mọ́ wọn lẹ́sẹ̀. Bẹ́ẹ̀ làwọn kan ń jó ni wọ́n ń yọ̀. Bó tiẹ̀ jẹ́ pé wòlíì kan ti sọ ṣáájú wípé gómìnà tó ṣẹ̀ṣẹ̀ jẹ nípínlẹ̀ Ọ̀ṣun yìí àtèyí tó tiẹ̀ tún jẹ kọjá láìpẹ́ yìí nípínlẹ̀ míì wípé àwọn méjèèjì ká má tanra wa jẹ wọn ò ní pẹ́ lórí oyè náà tóun gbogbo á fi yí bìrí mọ́ wọn lọ́wọ́. Ó ní wọn ò ní pẹ́ lórí oyè náà tí Yorùbá yóò fi gbòmìnira, tí orílẹ̀-èdè Yorùbá yóò sì wà láàyè tiẹ̀. Níbo gan làwa ń bọ̀rọ̀ bọ̀. ẹ rí gómìnà tó wọlé kókò àwọn ayọ̀ orúkọ wọn ò ní parí pọ̀ tí gómìnà kò lè lo parí tí Yorùbá ní ṣòwò dúró. Kókó ń tá a fẹ́ fàyọ nínú ìròyìn tòní ni pé Adémọ́lá Adeleke tó di gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí ló ti fọwọ́ sí júwe lé pé kí wọ́n ṣe adé dànù kúrò lórí àwọn ọba mẹ́ta kan káwọn ọba ọ̀hún tiẹ̀ kọ́kọ́ kúrò láàfin náà. Bẹ́ẹ̀ sì rèé gómìnà tó kúrò nípò ìyẹn Adégbóyèga Oyètọ́lá ló fi àwọn ọba náà jẹ o. Bẹ́ẹ̀ bá mọ̀ tàbí bẹ́ẹ̀ bá gbàgbé ẹ jẹ́ rán yín létí wípé gómìnà Oyètọ́lá ló ti gbé àwọn ọba kan sórí àpèrè gẹ́gẹ́ bí ọba aládé níbi ọ̀sẹ̀ mélòó kan tí yóò gbé ìjọba kalẹ̀ fún Adeleke. Lára àwọn ọba ọ̀hún tó dé ládé tó fún lọ́pàá àṣẹ òun láti rí Akírun ti ìlú Ìkìrun, ọba Yínúsà Àkádìrì, ààrẹ ti ìlú Ìré, ọba Adémọ́lá Olúpọ̀nlé àti ọba Adégbóyèga Fámọdún. Bákan náà ni gómìnà náà ọ̀hún ló tún buwọ́lu ìyànsípò àwọn akọ̀wé pàtàkì ìyẹn permanent secretaries tó yí tí wọ́n jẹ́ 30 sí iléeṣẹ́ ìjọba lẹ́lẹ́kajẹ̀ka. Kò sì péjọ kan tádélékè di ẹni tí wọ́n búra wọ́pọ̀ fún tó gba ìkúdà ìṣàkóso ní tààràtà. Kò pé wákàtí 24 o tó sì kéde wípé àti Akírun tìlú Ìkìrun o àti ààrẹ ti ìlú Ìré o tó fi mọ́ Ọwá tìlú Ìgbàjọ ni kí wọ́n kúrò láàfin ní kánmọ́nkóbó lẹ́yìn òsọkà. Bẹ́ẹ̀ ló pàṣẹ pé káwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n kọjá lọ sáàfin wọn láti lọ mójútó ààfin ọ̀hún láti ṣàláàbò ńbẹ̀. Àmọ́ káwọn lọ́balọ́ba yìí kí wọ́n kúrò láàfin lẹ́yìn òsọkà. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ó sì tún pàṣẹ pé káwọn òṣìṣẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò náà kí wọ́n kúrò, kí wọ́n lọ rọ́kúnlé ná títí táwọn ìgbésẹ̀ kan fi di gbígbé.
àwọn ìgbésẹ̀ wo ni. ń ṣe ni gómìnà tuntun yìí wípé kí wọ́n ó ṣe bẹ́ẹ̀ mú kí àsùnwọ̀n owó ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kó dúró sójú kan náà kẹ́nikẹ́ni ó mọ̀ lè tọwọ́ bọ̀ ná tàbí pé wọ́n fa owó kankan yọ láti ibì kankan nínú àsùnwọ̀n náà. èyí ni táwọn olóyìnbó ń pè ní wọ́n freeze account. ó tún pàṣẹ pé kí gbogbo àwọn lọ́balọ́ba wọ̀nyí kí wọ́n sì dúró ná lórí ìyànsípò wọn láwọn tí gómìnà tó kúrò nípò tó yàn sípò láti ẹ̀yìn ọjọ́ kẹtàdínlógún yẹn 17th July 2022. ó pàṣẹ pé kí wọ́n má rò pé àwọn ti dádé o nítorí pé àwọn ó gbé yẹ̀wò ìgbésẹ̀ àti ètò tí wọ́n tẹ̀lé tí wọ́n fi dé wọn ládé ṣó bá òfin mu ṣó bá ìlànà mu ṣó bá ìṣẹ̀dálẹ̀ mu. ó ní gbogbo èyí ṣe pàtàkì láti ṣàgbéyẹ̀wò ẹ̀. ìdí nìyí tọ́rọ̀ ọ̀hún fi kan akìrun tìlú ìkìrun tó kan tìlú ìrè ọba tìlú ìrè tó kan ọba ìlú ìgbàjọ léyìí tó ní àfi kí wọ́n kọ́kọ́ wọlé ilé ọ̀rọ̀ wò ná lórí ọ̀rọ̀ báwọn ọba yìí ṣe dẹni tó gba ọ̀pá àṣẹ tó sì tún dádé. bẹ́ẹ̀ ló tọ́ka sí gbogbo àwọn lọ́gàálọ́gàá láwọn iléeṣẹ́ ministries láwọn ẹ̀ka-jẹ̀ka departments láwọn lájọ-lájọ agencies àti commissions tí ń bẹ tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn ìgbìmọ̀ boards tó fi mọ́ àwọn ẹ̀ka tọ́rọ̀ kàn nípínlẹ̀ Ọ̀ṣun léyìí tó jẹ́ wípé ìjọba tó kúgbà wọlé ló buwọ́lù wọ́n ní kò pẹ́ tí yóò kúrò nípò. ó ní kí gbogbo wọn kí wọ́n sì lọ rọkùn lẹ́nà. Ìfẹ́ wa kúnlẹ̀ wá o. Ilé ìbí wa. Kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́ kájọlá o. Ìṣọ̀kan tó mìíràn ní kẹjẹ ká wà lè pa. ká má lè pa o. tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtúntò dára. ọmọ Oòduà dìde. ẹ dìde o. bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. ẹ̀tọ́ wa. ìwọ ni ìmọ́lẹ̀. lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú owó tó pẹ́. lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú owó tó pẹ́. ẹ wo bí táwa ti ń bọ̀ ẹ wo bí tá a gbé wá ibo wa làwa lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú oko. ẹ̀yin èèyàn mi tẹ́ ń wo mi ní ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ Yorùbá tó solid. mo fẹ́ àsìkò sọ pé ẹ máa wo